Wọ́. Kọ́dọ̀ èdè ìlà. Kí ló ti kí ni? Èdè LAEB wọ ìlà. Kí ló ti mo fi nílà? Wọ́n máa ń kọ́ fún wọn gbàtà kéré Nàìjíríà ni. So báwo? Àmì ni àmì. Àmọ́ fi ń sàmì àti mo fi ń àmì pé tó bá wá láti ìdílé kan tí wọ́n bá ti rí irú ìlà yìí lójú rẹ̀ wọ́n ti mọ ilé tó ti wá. Nísìnyí tí wọ́n bá ti rí irú ìlà yìí ló ti mọ̀ pé ìdílé Muftau nìyí o. Sọ̀rọ̀ tó bá ti ṣe báyìí àti báyìí. Báwo? Ètò wá ti ṣe àti bíkíni. Àwọn ìdílé kan náà làwọn náà tó máa ń kọ́ láti wọn bẹ́ẹ̀ nìyẹn. Ìmọ̀ kì í ṣe ìdílé tiwa o ṣùgbọ́n àwọn ìdílé kan bẹ́ẹ̀ táwọn náà máa ń kọ́ lábẹ́ ní. Kí ni orúkọ wọn? Kí lorúkọ wọn? Ó dà ní pé irú ìlà bẹ́ẹ̀ bóyá ìlà àbàjá ni wọ́n ń pè tàbí pele àwọn kan bẹ́ẹ̀ tó máa ń ṣe báyìí ń ṣe báyìí fara. Ìkan bẹ́ẹ̀ tó máa ń pè ní gọ̀m̀bọ́. Ìbáwọ̀ èmi ò mà ní ìlà. Ta ni? Èmi. Ìwọ ìgbà wo ló máa ń ṣe kí ni? Ìbáwọ̀ èmi náà mà ní ìlà bí èyí. Ìgbà wo ló máa ní ìlà bí èmi? Sọ fẹ́ ìlà ni? Ọfẹ́ kí n kọlà fún? Ọfẹ́ ìlà? Irú èwo ló fẹ́ ṣàlàyé rẹ̀ fún mi kí n gbọ́? Báwo ló ṣe fẹ́ kó rí? Irú tèmi yìí? Irú ètí dáadé kù? A lọ bí mọ́ mi, ṣé ká bí mọ́ mi? Kí ló dé? Alákòóbá ó jù wọ́n dẹrù mìíta. Mo lálákòóbá ni ó jì kí wọ́n dẹrù mìíta tí bá kọlà fún ìyá rẹ̀ máa dúró. Kí ló dé? Lọ bí ìyá rẹ̀ pé ìjọba tí ìyá rẹ̀ bá ti ṣe tán kò bí wọn mọ́ gbogbo lórí tí wọ́n bí bá kọlà fún. Alákòóbá ó kò bá mi nìyẹn. No. Ọmọ Yorùbá lèmi o.